aláwọn ṣe o àpò ṣe èyí tó kù lẹ́yìn kó wá bá wa ṣe ọpẹ́ ńlá la dá lọ́wọ́ aláwùrà ọba tó láyé lórí ìyá wa Khadijat Àtinúkẹ́ Abdulkareem àyájọ́ ọjọ́ òní ló dé lé ayé o àárọ̀ ń fayọ̀ ọpẹ́ ládàá happy birthday to you ọjọ́ tó má lò ní ojúmọ́ re ni mo ní wàá dàgbà wàá darúgbó ẹ̀mí tó sọdún èyí àfẹ́ púpọ̀ ọdún láyé ìyàwó Abdulkareem Abdullateef Atama aláwùrà tó so nípa oníjẹ́kẹ́sọ́ ìyá yín o ìgbà ọdún kan náà ló jẹ ìyá Alia ìyá Yusuf ìyá Khalid bó ti wù kó pẹ́ láyé tó òní fojú kan sáré ọmọ olùkọ́ èwe ni àmọ́ ní kó mọ́ dágọjọ́gọjọ ikú pátá lójú ìran Àtinúkẹ́ òní kú aya Abdulkareem ìwòye mi àràfà alálọ́bọ̀ lọ́la oúnṣẹ́ ńlá adúmáradán o ẹlẹ́wù wọ̀nyíwọ̀nyí orí pé ìjáàbù yẹri o ẹlẹ́sìn ni ẹ ò ní sẹ̀sìn láéláé Khadijat olórúkọ ìyàwó anábì mi bá mi kí Abdulkareem Abdullateef Atama ọmọ kírun agùnbẹ́ onílẹ̀ òbí agbórí oróòpó ète ọmọ ẹrú ògbọ́dọ̀ dèrè níjìnínní ìfẹ́ olùkọ̀tún òkèfẹ́ arókè nílé bàbá tó bí ọlọ́mọ ọmọọ̀sẹ̀ ọmọlẹ ọmọ ọlọ́lọ́ aládé lọ́hún ti lọ ọmọ ìjà dọ́là iná sábù rọgọjọ ọmọ ẹkùn ọ̀njọ́rọ̀ ọ̀njásín ọmọ olóbí wọ̀wọ̀ tìwọ́ ọmọ olóbí wọ̀wọ̀ tìwọ́ abobiwọ̀ pọ́mọ ẹran ọmọ amógún gbóná kan gan-an libi òrùn ìbẹ̀rẹ̀ kankan ọmọ abúlẹ̀múyà odò ọmọ abúlẹ̀múyà òṣoṣun ọmọ ayíkùtà lórókè mọ́ wáyé wò ọmọ awọ́hó bẹ́kúnjà mo wọ pátákùn òbí ojì àràdúpẹ́ ọmọ abẹ́pọ̀ bí omi ọmọ abọ́pẹ̀ kì í ṣeéṣe ọmọ olóhùn dídùn lọ́gbà olùgbàrò ìlẹ̀mù ìlíbẹ́ oyin ìlíbẹ́ ọ̀gẹ̀dẹ̀ ìlíbẹ́ ayíkùtà mọ́ wáìwò ọmọ alákọ̀ méjì ìkan rẹ̀ ní ọ̀bárùn ìkejì ní òjòlá ọmọ aládé ìkọmọ agbọmọ ilé tarúgbó Khadijat mo ní kó gbó kó pẹ́ kó tọ́ happy birthday to you.